kí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá eré orí ọ̀dàn gbéra sọ. Ìdán lọ lágbo eré ìdárayá. Ìdán lọ níròyìn eré ìdárayá tó kún fọ́fọ́fọ́ lórí ìkànnì tó dúró tó fẹsẹ̀ halẹ̀ Crest 91.1 FM Ìbàdàn. Aago mọ́kànlá ìyálẹ̀ta sí méjìlá ọ̀sán 11 a.m. to 12 p.m. látọjọ́ ajé Monday sọ́jọ́ àbámẹ́ta sátidé pẹ̀lú àgbà wa kàròyìn eré ìdárayá ti ṣe yé dáadáa. Olúṣọlá Àlàbí ìjọba sports Mr Dialogue Àdìgúnòṣà ajáwasí bẹ́tà láti lókà tó fi dé foreign ní. Oyèza bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá eré orí ọ̀dàn aláfọwọ́jù sínú apẹ̀rẹ̀ yẹn basketball aláfigigbá abíbílì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìdán lọ lórí ìkànnì Crest 91.1 FM Ìbàdàn 11 a.m. to 12 p.m. Monday to Saturday. Mr Dialogue ìjọba sport mọ́fẹ́gìrì Ìbàdàn ẹ ti gbàlejò ayọ̀ fàlàyé àti kéde àbí polongo ọjà ẹ pè tẹlifon 0814 063 4266. Ìdán lọ kíjọba sport máa fọhùn sókè pẹ̀lú àwọn lámbà tó gbéná kárí. Cristiano Ronaldo agbábọ́ọ̀lù kan ti ànáfrè tá a bá ń sọ pé ògo tó ń tàn tí ò ní tán òun ló ń jẹ́ bẹ́ẹ̀ torí pé lálẹ́ àná àgbáwo káfàtàmọ́là CR7 ewu lọ́mọ gbẹ̀gbẹ̀gbẹ̀ ó tún ṣe bẹ́ẹ̀ ó tún ní àkọọ́lẹ̀ 51 club hat-trick lánàá 51 club hat-tricks lánàá tá a bá sọ pé ìyẹn ní àkọọ́lẹ̀ hat-trick mọ́kànléní àádọ́ta hat-trick ńláńlá ó jábọ̀ ló ṣe jẹ́ ọdún kọ̀ọ̀kan ó yẹ hat-trick tí CR7 tó ti gbá wọnú àwọn máa jà yín ṣiṣẹ́ ní 208 lọ́hùn-ún ó gbá hat-trick wọlé lẹ́ẹ̀kan ṣoṣo lọ́dún ya 2010 ó gbá wọlé lẹ́ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́dún 2011 ó gbá wọlé lẹ́ẹ̀mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́dún 2012 ó gbá wọlé lẹ́ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́dún 2013 ó gbá wọlé lẹ́ẹ̀mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́dún 2014 ó gbá wọlé lẹ́ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́dún 2015 ó gbá wọlé lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́dún 2016 ó gbá wọlé lẹ́ẹ̀mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́dún 2017 ó gbà wọlé lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́dún 2018 ó tún gbà wọlé bákan náà lẹ́ẹ̀mejì 2019 ó gbà wọlé lẹ́ẹ̀kan ṣoṣo 2020 ó gbà wọlé lẹ́ẹ̀kan ṣoṣo 2021 ó gbà wọlé lẹ́ẹ̀kan ṣoṣo 2022 ó gbà wọlé lẹ́ẹ̀mejì lọ́dún tá a tún wà nú ẹ̀ lálẹ́ àná CR7 ó tún ní àkọọ́lẹ̀ hat-trick míì lánàá gẹ́gẹ́ bó ṣe jẹ́ ṣé ẹ fẹ́ gbọ́ lọ́wọ́ yìí CR7 ó ti wá ní àkọọ́lẹ̀ góò tó ń lọ bí 503 goals tá a bá ń sọ kàríà góò rẹ̀ fún ipò ẹgbẹ́ agbábọ́ọ̀lù ni o àkọọ́lẹ̀ góò eléyìí bákan náà ipò ẹgbẹ́ agbábọ́ọ̀lù márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló ti gbà wọlé ẹ̀já lọ sí gbòòrò ayé ká gbọ́ nǹkan táwọn èèyàn sọ nípa Cristiano Ronaldo mò ń bọ̀ ẹ̀ kú kalẹ̀. ẹ̀rí ká fi tọ̀ tẹ́lẹ̀ táwa lọ́mọ da ọmọ da táwa lọ́mọ ń gbá bọ̀ ó wà ń bẹ̀ kì í ṣe pé bóyá agbábọ́ọ̀lù kékeré kan ní kò síbi tó bá dé táwa ní high goal scorer ń bẹ̀ tó bá tún dé bẹ́ẹ̀ á tún gbẹ̀ nìyẹn sẹ́yìn. orúkọ mi ni ẹdí sáàmù láti Ìbàdàn tí Ronaldo ṣe jọ wá lójú a dúpẹ́ pé ó yẹ tó ń jẹ́ kó yé wa pé àwọn olólùfẹ́ káàtó máa nírètí pé òun ò tí ì fàdàgbà eré bọ́ọ̀lù tì lásìkò yìí pé bọ́ọ̀lù sì ń bẹ lára òun adúpẹ́dúpẹ́ ẹnu wa dùn gan pé Ronaldo tó lè ń gbìyànjú tó ṣiṣẹ́ takuntakun báyìí. orúkọ mi ni Ọmọ́tànwá láti ìlú Èrúwà. Inú mi dùn púpọ̀ gan fún Cristiano Ronaldo fún bọ́ọ̀lù mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tó gbà fún ikọ̀ agbábọ́ọ̀lù Al-Nassr. Ó jẹ́ ká mọ̀ wípé ó sì ní nǹkan ribiti tó sì lè ṣe fún wa.
a mọ̀ wípé goal máa ń wá Ronaldo ní kí ṣe pé òun máa ń wá goal ní rẹ́kọ̀dì tí máa ń wá rẹ́kọ̀dì méjì ló break pẹ̀lú 500 goals tó ní fún club. Ojoojúmọ́ ló ń pa ẹnu àwọn ẹlẹ́gàn mọ́ torí nǹkan tó ń ṣe at the age of 38 yẹn kò sẹ́ni tó ń expect kó lè ṣe. Concerning Ronaldo's hat-trick, inú mi dùn gan. I'm so happy, so excited. It gave me the thrills. After a lot has been said about my GOAT, but still, he shocked a lot of people. Ẹ káàbọ̀ padà. Akínyìn ẹ̀kú ojúmọ́ ma. Ó tún ti yá nìyẹn. Ká tún jọmọ́ jára wa bẹ́tà. Bí nǹkan tún ṣe ń lọ bó ṣe ń bọ̀ bákan náà. Lágbèrè ìdárayá. Ìdán lọ lẹ́ ń tẹ́tí gbọ́sẹ̀. Níkànnì bá ìkànnì Crest 91.1 FM Ìbàdàn ní àyín. Olúṣọlá Alábí Mr. Dialogue ló kọ́ mi Adigun Òòṣà. Ìjọba sport káàkiri àgbáyé káfàtà ọ̀gá ńlá sport. The brand ambassador fún gbogbo ilé. Ilẹ̀ fi ń gbọ́ mi níbo lẹ ti ń gbọ́ mi ní pàtó. Ṣé fóònù tó ní FM o mo fi ń dún sí i létí ni àbí káàtìp dẹ̀kẹ́ ni? Ṣé ilé epo lẹ ti ń gbọ́ ní àbórí ọ̀kadà àbínú míkírà lẹ́yìn wà? Ó yí ẹsẹ̀ ẹni àǹgù tó bá ti ká yín mọ́. Ẹ jẹ́ mọ́ ni wàyí wípé ìjọba sport káàfàtà tó tún ti wọ̀n láì kátúnjọ́ mọ́ jára wa tán lóní sọ́sọ́ àjà balẹ̀ ni. Oyami Olivia Zawati, Ọ̀gbẹ́ni Enoch àti ọmọ mi dáadáa Israel. Àwọn méjèèjì ètò tòní àjọṣe ni wà láìkùdẹ̀ níbàjẹ́. Ibo ni a ti gbé? Àbájáde fẹsẹ̀wọnsẹ̀ lọ́kàn òjọ̀ kan ibẹ̀ ni màá ti gbé. Àmọ́ ṣáájú ìgbà náà a tún ti wọ̀n láì lórí Facebook page tiwa lọ́hùn Crest 91.1 FM Kọ́má Ìbàdàn. Ẹ mọ̀ gbọ́ ẹ̀túnmọ̀ wò live and direct mbẹ̀. Bákẹ́rẹ́ wẹ̀wẹ̀ lórí péjì tèmi gangan. Ìbá ṣe Facebook, Twitter, Instagram àti TikTok ni. Ìjọba sport wà lẹ́ẹ̀fi gbọ́ àkàn bẹ̀. Ìjọba sport wà lẹ́ẹ̀fi gbọ́ àkàn. Ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe ń wò yẹn? Tẹ́ ẹ tún comment, tẹ́ ẹ tún like bákan náà. Ẹ mọ̀ share rẹ̀ kárí ilé kárí oko kò ní ìbàjẹ́. Ó yẹ láti bẹ̀ pàápàá. Àbájáde fẹsẹ̀wọnsẹ̀ tá a bá ń sọ nípa ìdíje ti SUG Cup eléyìí tán máa ń gbá ní ọdọọdún níléèwé olùkọ́ni onímọ̀ nípa ètò ọ̀gbìn àti ìmọ̀ ẹ̀rọ ti gbọ́ ọ̀rà lọ́hùn. Ṣé ẹ mọ̀ pé ìdíje eléyìí ó ti bẹ̀rẹ̀ ó ti ṣe díẹ̀ ó yá pápápá. Ìfẹsẹ̀wọnsẹ̀ tàná LIS lánàá àmì ayò 3-0 ni òun náà fi borí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù fosfiri lánàá gẹ́gẹ́ bó ṣe ń lọ lájà balẹ̀ lónìí mọ̀nà wà bákan náà lánàá AGT lánàá 5-0 tán òun náà fi borí ẹ̀ka ti FEC gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀. Àná yìí kan náà PAD méjì ìsáyọ kan ni òun náà fi bojú ẹ̀ka tí ABED jẹ́ lánàá méjì ìsáyọ kan òun náà fi bojú wọn jẹ́. Ṣẹ́ẹ́rí láago 11 gangan láàárọ̀ òní ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ fún tòní ó ti bẹ̀rẹ̀ láàrin tani àti tani HAE àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ẹ̀ka kọ̀mpútà tó bá di aago kan ọ̀sán yìí ní kege ọ̀sán pé gẹ́rígẹ́rí wá sí omi ọmọ nífowóṣe o àkáǹtì lọ́sàn yìí ní àwọn àti animal health production ni wọ́n jọmọ́ mú kanlẹ̀ aago 3 ọ̀sán yìí ní bákan náà bisadmi ìyẹn báàmù ni ẹ̀ àti FIT wọ́n jọmọ́ fà á gẹ́gẹ́ bó ṣe ń gbé sí mi létí Oyami Olivia Zawati Ọ̀gbẹ́ni Sofia Abdulaziz Ọlákúnlé Isco Iskaba tó jẹ́ SUG director ilé ìwé ọ̀hún òun àti Ọ̀gbẹ́ni Tìjání Emmanuel Fẹ́rànmi Emblem SUGPR bákan náà láwọn méjèèjì gẹ́gẹ́ bó ṣe ń gbé sí mi létí òun lèmi náà ń dá yín bẹ́tà ó yẹ báńkì dáadáa SUG president yín succulent àjọ ń ṣàjọ wà ní kùdẹ̀ ní ìbàjẹ́ ó yá láti bẹ̀ eré tètè ó tún dìbò nìyẹn ilé ìwé Ládòkè Akíntọ́lá University Ògbómọ̀ṣọ́ LAUTECH Ògbómọ̀ṣọ́ nìyẹn ẹ gbàlejò mi torí lọ́wọ́ yìí nǹkan tí mo tún yọlẹ̀ gbọ́ ni pé ìdíje tí SUG Cup bákan náà sí iléèwé LAUTECH Ògbómọ̀ṣọ́ á tún gbìnàyà lọ́jọ́ ajé Monday ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ́hùn èyí ọjọ́ 13 nìyẹn February 13 ọjọ́ Valentine kù ọ̀la yóò kíkọ̀ ṣe é wá fẹ́ gbọ́ ṣe é rí ìdíje tọdún yìí dìpátímẹ́ǹtì kọ̀ọ̀kan òun ni wọ́n lórí ọ̀fẹ́ àtàǹfààní láti kópa ń bẹ̀. bákan náà wẹ̀wẹ̀ eléyìí òun ló máa tún jẹ́ departmental knockout tournament gẹ́gẹ́ bá ṣe wí. àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì àti ẹ̀ka ìpele kìíní 100 level tó fi dé ìpele karùn-ún ni wọ́n jọ mọ́ lórí ọ̀fẹ́ àtàǹfààní láti jọ mọ́ gbà ẹlẹ́ẹ̀kẹta dìpátímẹ́ǹtì kọ̀ọ̀kan
agbábọ́ọ̀lù 18 players tán ni ó mọ fọ́ọ̀mù tíìmù kọ̀ọ̀kan o ní dìpátímẹ́ǹtì kọ̀ọ̀kan ẹlẹ́kẹ̀rin bákan náà ìdípò ẹgbẹ́ agbábọ́ọ̀lù yòówù tó bá lórí ọ̀fẹ́ àti fa gòbe nọ́mbà tún jà nínú ìdíje eléyìí automatically wọ́n máa disqualify wọn ni ẹlẹ́karùn-ún wá ni pé ẹni tó bá ṣe ipò kíní ipò kejì àti ipò kẹta ẹ̀bùn ràbàdẹ́ ń bẹ́lẹ̀ tẹ́ máa gbà gẹ́gẹ́ bó ṣe jẹ́ ṣẹ́ gbàgbé wípé ìdíje eléyìí ọdọọdún la máa ń gbà bákan náà Maracana Stadium tó ń bẹnu ọgbà LAUTECH Ògbómọ̀ṣọ́ ibẹ̀ ńlá ti gbà o gẹ́gẹ́ bó ṣe ń gbèsè mi létí ọ̀gbẹ́ni Adeleke Daniel Big Dam FCG Sport Director LAUTECH Ògbómọ̀ṣọ́ lọ́hùn ó lè mí náà ń jà yín sí bẹ́tà ó yá láti bẹ̀ ẹja sún wájú sẹ́ẹ̀ ṣẹ́ gbàgbé wípé ní gangan ni kò ní dọ̀là èyí gangan ni February 10 tí wọ́n tún mọ lórí ọ̀fẹ́ àtàǹfààní bákan náà ìdíje líìgì àwọn obìnrin lẹ́wà Nàìjíríà Conference Queen láago mẹ́rin tòní àwọn àtikọ̀ ti Ibom Angels wọ́n jẹ́ mọ́ mú nǹkan jẹ́ ńlẹ̀ láàrin ara wọn gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn ó yá láti bẹ̀ ìdíje ti CAF tá a bá ń sọ nípa ìdíje ti CAF Champions League tá a bá ń sọ nípa ìdíje ti CAF Confederation Cup ẹnu mi àgò èyí gangan ni Samalek lónìí àwọn àtikọ̀ ti Belouizdad ni tó bá dago mẹ́rin ẹ̀ ní kege wọ́n tún jọ mọ́ fà á aago méjì alẹ́ òní gangan Raja Casablanca àwọn àtikọ̀ ti Vipers SC wọ́n tún jọ mọ́ mú tiwọn náà ńlẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn lágbọ́n tibẹ̀ yẹn kò dẹ̀ ní bàjẹ́ ó yá láti bẹ̀ ẹ̀jẹ̀ asúnwájú ṣé ẹ mọ̀ pé lórí ètò ń jẹta ajá yín tán wípé ìdíje ti NLA yóò bẹ̀rẹ̀ láìpẹ́ àmọ́ ṣáájú ìgbà náà wọ́n ti tò báyìí torí pé igun méjì ni ó pín sí Northern Conference àti Southern Conference ṣé ẹ fẹ́ gbọ́ apá gúúsù ní àyín Gateway United wà ń bẹ̀ láti ìpínlẹ̀ Ògùn bákan náà ẹ̀wẹ̀ Ibom Youth láti Akwa Ibom State lọ́hùn-ún Abẹ́òkúta Stormers láti ìpínlẹ̀ Ògùn Adonisha FC láti Enugu Ekiti United láti ìpínlẹ̀ Èkìtì Foundation FC láti ìpínlẹ̀ Èkó Ìkòròdú United láti Èkó bákan náà Giant Brilliance láti Enugu State lọ́hùn Crown FC láti ìpínlẹ̀ Ọ̀yọ́ ní àyín Warri Wolves láti ìpínlẹ̀ Delta Rovers FC láti ìpínlẹ̀ Cross River nìyẹn Ìjẹ̀bú United láti ìpínlẹ̀ Ògùn lọ́hùn Goran Dempsey láti ìpínlẹ̀ Rivers Inewi United láti ìpínlẹ̀ Anambra Abia Comets láti ìpínlẹ̀ Abia lọ́hùn Sinosho FC láti Ebonyi Sporting FC láti ìpínlẹ̀ Èkó FC Ebedi kìí ṣe Bedi FC Ebedi láti ìpínlẹ̀ Ògùn FC War Rocket láti Akwa Ibom State Aspire FC láti Anambra Smart FC láti ìpínlẹ̀ Èkó Madiba FC láti Èkó bákan náà ó jẹ́ bó ṣe jẹ́ nìyẹn lágbọ̀n tibẹ̀ yẹn àgbáwo káfàtà tá a bá ń sọ nípa tani tá a bá ń sọ nípa àwọn tó jẹ́ pé wọ́n máa ń sa eré orí ọ̀dàn ó sọ nípa Divine Odúdúrú ni torí pé nírọ̀lẹ́ àná ìròyìn tá a tún rí gbẹ́ ni pé wọ́n ti fòfin dè é fúngbà díẹ̀ ṣẹ́ẹ́rì tó ṣe yìí ó lòdì sófin wọn ni wọ́n ló lo egbògi olóró wọ́n ló lò ó láti fi kún ohun àmúṣagbára ẹ̀ tó fi ń sáyé lórí ọ̀dàn àmọ́ fún ìdí eléyìí ó ṣeé ṣe ní mọ̀nàkàì ní Divine Odúdúrú tó náà kojú ìjìyà ìfòfindè fún ọdún 6 gbáko 6-year ban gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé lágbọ́n ti bẹ̀yẹn nìyẹn ó yẹ pápá àpániwá yìí ṣé ẹ mọ̀ pé lópin ọ̀sẹ̀ yìí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ lọ́kọ̀ọ́jọ̀kan yóò mọ̀ wáyé ní ìdíje líìgì tilẹ̀ Gẹ̀ẹ́sì lọ́hùn ẹ wá jẹ́ ń jà yín tán ìfẹsẹ̀wọnsẹ̀ kọ̀ọ̀kan láti ọ̀la lọ inú ìdíje líìgì tilẹ̀ Gẹ̀ẹ́sì àwọn atọ́kùn ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n mọ rìfà géèmù náà lélẹ́yìí tọ́mọ ọ̀fíṣíẹ̀tì ńbẹ̀ ẹ̀jẹ̀ ń sáré jà yín sí aago káàbọ̀ sọ́ọ̀ lágbẹ̀rẹ̀ 1:30 lọ́la ipò ẹgbẹ́ agbábọ́ọ̀lù West Ham United wọ́n mọ̀ wà nílé wọn ni láti kojú ipò ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea òótọ́ ni kì í ṣèròyìn mọ́ Grant Bosin òní ọmọ lórí ọ̀fẹ́ àǹtàfàní ni wàyí láti fọ fèrè ńbẹ̀ nígbà tí Mark Perry àti Scott Ledger àwọn méjèèjì wọ́n mọ̀ jẹ́ assistant ẹ̀ lineman 1 lineman 2 ó ti yẹ́yìn náà pàápàá ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀làbàkan náà Arsenal lọ́la pẹ̀lú ikọ̀ ti Brentford Peter Bakes òní ọmọ lórí ọ̀fẹ́ àǹtàfàní láti máa darí ayò náà nígbà tí Eddie Smart àti Nick Grana láwọn méjèèjì lọ́mọ jẹ́ assistant fún ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ ti Crystal Palace àti Brighton Michael Olivia ni ó mọ̀ fọn fèrè ńbẹ̀ nígbà tí Stuart Burt àti Simeon Barnett àwọn méjèèjì bákan náà wẹ̀wẹ̀
táwọn ràn lọ́wọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin Fulham àti Nottingham Forest. Andy Madley yóò mọ̀ tọ́kùn ìfẹsẹ̀wọnsẹ̀ náà nígbà tí Harry Lennon àti Buita Sig àwọn méjèèjì táwọn ràn lọ́wọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin pẹ̀gbẹ́ agbábọ́ọ̀lù Leicester City àti kọ̀tí Tottenham. Michael Salisbury ni ó máa darí ìfẹsẹ̀wọnsẹ̀ náà nígbà tí Matthew Weeks àti Will Smith làwọn méjèèjì táwọn ràn lọ́wọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin pẹ̀gbẹ́ agbábọ́ọ̀lù Southampton àti Wolverhampton Wanderers. Jared Gillett ni ó máa darí ayò náà nígbà tí Simeon Long àti Dan Robertson láwọn méjèèjì táwọn ràn lọ́wọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin kọ́tí Bournemouth àti Newcastle United. Stuart Atwell ni ó máa darí ayò náà nígbà tí Darren Can àti James Morin láwọn méjèèjì táwọn ràn lọ́wọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin kọ́tí Leeds United àti pẹ̀gbẹ́ agbábọ́ọ̀lù Manchester United. Ó yá mi ò ní fi yẹ́sà wá ti dá mi àmọ́ ó dúró tán kò ga tán ọmọ mi ńlá ni àjọ ń ṣe àjọgbà ni. Ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin kọ́tí Leeds United àti kọ́tí Manchester United. Paul Tierney òun ni ó mọ lórí ọ̀fẹ́ bákan náà láti fọn fèrè ńbẹ̀ nígbà tí Constantine àti Ned Davis àwọn méjèèjì táwọn ràn lọ́wọ́ bákan náà. Ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin pẹ̀gbẹ́ agbábọ́ọ̀lù Manchester City àti kọ́tí Aston Villa. Ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí Robert Jones yóò mọ̀ darí géèmù náà nígbà tí Lidbert àti Ann Hudson láwọn méjèèjì táwọn assist ẹ̀. Ọjọ́ ajé Monday ọ̀túnla ọjọ́ mẹ́rin òní ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin Liverpool àti pẹ̀gbẹ́ agbábọ́ọ̀lù Everton. Ó yá mi ò ní fi yẹ́sà bá ti sẹ́ Fẹ́mi Sola ọba jàsá ó ń ṣe dáadáa. Ìfẹsẹ̀wọnsẹ̀ ilé ìbákan náà Simeon Opa ni ó mọ̀ darí géèmù náà nígbà tí Arian Gomez àti Masco wọ́n jọ máa wákò ní final ọ̀túnla ìdíje ti Club World Cup ní tuntun bẹ̀ wá ni pé Anthony Taylor adarí ayò ní ìdíje líìgì tilẹ̀ Gẹ̀ẹ́sì lọ́hùn-ún òun náà ni ó máa darí final ìdíje náà gẹ́gẹ́ bó ṣe jẹ́. Ṣẹ́rí Taylor tẹ́ ń wò yìí tá a bá ń sọ nípa ìdíje ti CAF ó ti pẹ́ ìdíje ti Club World Cup yìí ó ti pẹ́ tó ti máa fi ṣéètì ń bẹ̀.
Champions League nìyẹn. Mayu Kavata bí òní wẹ̀tì ọ̀gbẹ́ni kádọ̀ àti bami alimi Oyèkúnlé agbára Mayu #1 nìyẹn ní Johannesburg gbogbo South Africa lọ́hùn Dámilọ́lá àmọ́ o ẹ mọ̀ gbọ́ ṣé ẹ mọ̀ pé lẹ́nu ẹ̀pẹ́ yìí nígbà tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United àti ikọ̀ ti Crystal Palace láwọn méjèèjì tí wọ́n jọ ń gbá ìfẹsẹ̀wọnsẹ̀ lọ́jọ́ 4 oṣù tá a wà nínú èyí ní Old Trafford lọ́jọ́ náà lọ́hùn-ún ó fẹ́ ṣe bí ìjà ó fẹ́ ṣe bí eré àmọ́ ju gbogbo ẹ̀ báyìí àjọ FA nílẹ̀ Gẹ̀ẹ́sì lọ́hùn-ún wọ́n ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United bákan náà àti ikọ̀ ti Crystal Palace ẹ̀yin méjèèjì ẹlẹ́jọ́ láti jẹ́ wọ́n ti sọ́mọ̀ wọn tẹ́rí bọ́ọ̀rọ̀ ṣe ń lọ yìí ṣèèṣì ní ká má san fáìní o àmọ́ wọ́n ti wá fún Man U àti Crystal Palace wọ́n ti fún wọn di Monday ọjọ́ 13 oṣù bákan náà láti wá rojọ́ táwọn bá rí nǹkan tó nítumọ̀ rò ẹ gbàgbé ẹ̀ wọ́n san fáìní nìyẹn o gẹ́gẹ́ bó ṣe jẹ́ aago 12 ó kù 30 ìṣẹ́jú ẹ̀jẹ̀ ń jà yín tán ṣẹ́ẹ́rí níyàn ní Switzerland lọ́n gangan ní Switzerland lọ́hùn-ún tó bá dago 12 ọ̀sán yìí ní kege ibẹ̀ gẹ́gẹ́ ni wọ́n ti ṣe draw tá a bá ń sọ nípa draw ìyọsíra ìpele group stage quarter final ìpele quarter final àti semi final fún ìdíje tàwọn obìnrin Champions League lónìí gẹ́gẹ́ ni yóò wáyé ẹ̀jẹ̀ ń já yín tán ṣe é gbàgbé wípé ìdíje eléyìí ìpele quarter final àti semi final ìpè gbé agbábọ́ọ̀lù 8 ọ̀tọ̀ọ̀tọ̀ ló qualify débẹ̀ ìpè gbé agbábọ́ọ̀lù Chelsea wà ńbẹ̀ láti England lọ́nu Wolfsburg obìnrin wà ńbẹ̀ Arsenal obìnrin Barca obìnrin bákan náà PSG obìnrin wà ńbẹ̀ Roma obìnrin Lyon obìnrin àti Bayern Munich obìnrin gẹ́gẹ́ bó ṣe ń lọ. Zlatan Ibrahimovic
ewu lọmọ gbẹ̀gbẹ̀gbẹ̀ Ibro Maleka fún gbogbo AC Milan lọ́rùn ìròyìn ti gbé àti gbọ́ àti mọ̀ wípé lálẹ́ òní ó ṣeéṣe ní mọ̀nàkàì kí Ibrahimovic ó náà tún lórí ọ̀fẹ́ àtàǹfààní ni láti gbá fún èsì torí pé lẹ́nu ẹ̀gbẹ́ yìí òun náà ní faraṣèṣe díẹ̀ ó ní júrì díẹ̀ àmọ́ lálẹ́ òní gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé nígbà tí kọ́tí AC Milan tó bá ń kojú kọ́tí Torino ní ìdíje ìtànlá Syria lọ́hùn Zlatan Ibrahimovic ìròyìn ti gbé sẹ́ wọ́n ní wọ́n jọgbà ni gẹ́gẹ́ bó ṣe ń lọ ó ti dàgbà lóòótọ́ àmọ́ injúrì lẹ́ẹ̀kọ̀ọ̀kan àmọ́ bẹ̀wò ni bí àlejò kò sí tí ò sì lè ṣẹlẹ̀ sí gẹ́gẹ́ bó ṣe ń lọ nìyẹn gbogbo Barcelona wọ́n fẹ́ gé owó wọn ò gé owó ibo nìkan ti bẹ̀rẹ̀ ẹ wá gbọ́ tuntun sẹ́ torí pé ní báyìí àwọn agbáwo kọ̀ọ̀kan nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona lọ́hùn àwọn bíi Jordi Alba òun lòun ti gbà owó tí mò ń gbà lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ gé díẹ̀ ńbẹ̀ ilé lórí ọ̀fẹ́ àtàǹfààní láti pẹ́ dáadáa nínú ikọ̀ ti Barcelona ṣe é mọ̀ pé lẹ́nu àìpẹ́ yìí wọ́n fẹ́ gé owó píléyà kọ̀ọ̀kan ó dàgan lórí ètò ìlànà mo já yín tán àwọn tí yóò lọ àwọn tí yóò dúró gẹ́gẹ́ bó ṣe ń lọ lágbọ́n ti bẹ̀ yẹn òun làwọn náà bá dọ́gba ó yá bákan náà wẹ̀wẹ̀ Jordi Alba oníṣẹ́ fẹ́ gbọ́ gbogbo Madrid mọ̀ sáré níṣẹ́ lè bá wa oníṣẹ́ fẹ́ gbọ́ ìdíje ti La Liga domido La Liga Santander àtọ́dún yìí àwa ńlá ní àwa là á sì gbà ó ní òótọ́ ni pé Real Madrid ẹ̀yin náà dá lóòótọ́ àmọ́ bẹ́ẹ̀ ṣe ń sáré tó àwa náà fúnra wa a ní gọ́ra wa ẹ má jẹ́ ntàn yín lórí tábìlì báyìí tábìlì La Liga ikọ̀ ti Barcelona nọ́mbẹ̀ lókè téńté pẹ̀lú 53 points Real Madrid ala Madrid ipò kejì pẹ̀lú 45 points gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn ó yá láti bẹ̀ ṣẹ́ẹ́rí ìfẹsẹ̀wọnsẹ̀ alẹ́ àná láàrin ikọ̀ ti Al-Wehda àti Al-Nassr ìgbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ lálẹ́ àná tó dá àyè kan àwọn kòkòrò kọ̀ọ̀kan bí esunsun báyìí wọ́n borí àga ìjòkó ńbẹ̀ kódà àwọn tó ń jókòó gan wọ́n tún sákò ń bòmí àwọn kan bá ń sọ wípé àpẹẹrẹ góò tí CR7 gò àpẹẹrẹ nìyẹn torí pé nínú ìdíje Saudi lọ́hùn kò ṣẹlẹ̀ rí kí agbábọ́ọ̀lù kan ṣoṣo kó lórí ọ̀fẹ́ àǹtàfààní láti mí àwọn lẹ́ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ nínú máàcì kan gẹ́gẹ́ bó ṣe jẹ́ kòkòrò náà àti àwọn àga tó bò bẹ́ẹ̀ bá fẹ́ wò ó ẹ kọjá síbẹ̀ lórí Twitter tèmi gangan lọ́hùn àtijọba sport one lórí Twitter àtijọba sport one lórí Twitter ẹ bá fọ́tò náà ń bẹ̀ kìí ṣeré ọmọ lọ́jọ́ ìbí òní mi ò ní fi yẹ́ sàwátì nábídẹ́kọ̀ kèyíta agbára káfàtà fún gbogbo Liverpool lọ́ọ̀ nìyẹn ó ń ṣọjọ́ ìbí lónìí ó yẹ ẹ̀jẹ̀ ń já yín sí ọdún 2018 lọ́hùn nábídẹ́kọ̀ kèyíta yìí kan náà ó darapọ̀ wá lọ́dún 2018 lọ́hùn-ún nábídẹ́kọ̀ kèyíta ó wá sínú ikọ̀ ti Liverpool láti inú ikọ̀ ti RB Leipzig ṣòwò tá fi gbẹ̀ngbà náà lọ́hùn ó ń lọ bí 48 million pounds ó dá lóòótọ́ àmọ́ ó ní àkọọ́lẹ̀ àpapọ̀ góò 11 nínú ìfarahàn tó ń lọ bí 127 appearances fún Liverpool ni ṣe àrí bó ṣe dáa tó yìí injúrì lẹ́ẹ̀kọ̀ọ̀kan a máa bẹ̀ wò a sì máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ó yá Vinicius Junior àgbáwo ńlá ni o nínú ikọ̀ ti Madrid lọ́hùn ṣe é mọ̀ pé lẹ́nu àìpẹ́ yìí Valladolid àti Real Madrid wọ́n gbá ìfẹsẹ̀wọnsẹ̀ ní last year lọ́hùn ní December 30 nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí kan náà ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà àwọn fáǹsì opponent níjọ́ náà lọ́hùn wọ́n sọ ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà tí ò dáa wọ́n sọ sí Vinicius Junior àmọ́ lọ́wọ́ yìí wọ́n ti gbófin dé àwọn fans tí wọ́n lọ́wọ́ ń bẹ̀ wọ́n ti fòfin dè wọ́n fúngbà díẹ̀ tí wọn ò ní fi láǹfààní àti orí ọ̀fẹ́ láti wo bọ́ọ̀lù mọ́ ní stadium wọn lọ́hùn gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn Cesar Azpilicueta balógun gbogbo Chelsea nìyẹn balógun bíi iná òun náà ti sọ nǹkan kan o oníṣẹ́ gbọ́ ṣe é rí lọ́wọ́ yìí ó ní ipò ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ó ní bá a ṣe ń ṣe ségesège là ń ṣe ó ní àmọ́ bá sì mọ̀ pé a fẹ́ wà níbi tó nítumọ̀ bá a fẹ́ wà ní ìpele mọ́jẹ̀ntẹ́ ni pé tọ́fọ̀ ní kí n ṣàwà kí n mọ̀ relegate ó ní togun níṣẹ́ àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tí ń bẹ níwájú dandan ní ká win o tá a bá ti win ó lè gbàgbé ẹ̀ ọ̀ràn náà nìyẹn kò káyé gẹ́gẹ́ bó ṣe sọ àwọn sábẹ́ mi dà ọ̀gbẹ́ni Mike Alim Olúmikò nìkan ṣoṣo lórí ètò fún tòní àjọ wí ni. ọ̀gbẹ́ni Mike Alim Olúmikò
wọ́n ti wà lórí ìlà ẹ má gbàgbé Idan lọ òun lẹ́sìn gbọ́ níkànnì bàbá ìkànnì Crest 91.1 FM nílẹ̀ Ìbàdàn ní àyín Olúṣọlá Alábí ìjọba sport lóko mi àdìgún òòṣà a sì wà lórí MIC àti ìlọkùn ní ìbàjẹ́ Olúmíkẹ́ ọ̀ndà. gbogbo Chelsea ẹ̀jẹ̀ ń sáré jà yín tán Thiago Silva agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn yín ṣe é rí lọ́wọ́ yìí gbogbo ètò títò yóò tún ṣe àdéhùn míì tuntun sílẹ̀ fún ìpẹ́gbẹ́ agbábọ́ọ̀lù Chelsea akínyìn kú ojúmọ́ ẹ̀ káàárọ̀ ọ̀gbẹ́ni Mike Alim MC Olúmíkù Angeligeli akínyìn kú ojúmọ́ ẹ̀ káàárọ̀. Idan lọ spọ́ọ̀tì lágbèéká yín mọ́lẹ̀ o ẹja jọ gbọ́ o. ṣàlàfíà ńlá bá yín sà. àlàáfíà ni adúgbẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mi Èdùmàrè lórí ọ̀dàn kò gbọ́dọ̀ sí fèlèfèlè fàlàfàlà àti gbéra tán. ẹja kọ́ mu láti ọ̀dọ̀ Divine Odúdúrú ọ̀rọ̀ nípa pé ó lo egbògi nǹkan láti fi kún àmúṣagbára eré orí ọ̀dàn rẹ̀ bí nǹkan ṣe ń lọ yìí ó ṣeé ṣe kó fojú winá ìfòfindè ìyẹn 6 years ban níwòye yín kí lè rí sílẹ̀. kódà ìwádìí tí ó tún sún síwájú díẹ̀ ń fi hàn wá pé báyìí 6 years ban yẹn gan ó ṣeé ṣe kó di ọdún 12 torí pé tàbá ní káwọ́ dáadáa Divine Odúdúrú ọmọ 26 years ní ìyẹn mẹ́rìndínlọ́gbọ̀n tá a dẹ̀ rí wípé nígbà tí wọ́n ṣe ìwádìí káàkiri ní àwọn tó ṣe investigation ìyẹn Athletic International Union a rí pé ìdí wọ́n charge ẹ̀ fún náà ni wípé anti-doping law ni wípé eléré orí ọ̀dàn tó bá lo oògùn olóró tàbí àwọn oògùn tí wọ́n ti fòfin dè kì í ṣe by force kò jógun olóró tó bá jógun tí wọ́n ti fi òfin dè tó bá wà nínú oúnjẹ jíjẹ nínú omi téèyàn fi wẹ̀ tàbí nínú omi téèyàn mu lásán gan ẹni yẹn ti rú òfin á dẹ̀ rántí nígbà kan ní tí kéèsì yẹn ṣẹlẹ̀ á rí pé athlete 1 eléré olórí ọ̀dàn kìíní athlete 2 eléré olórí ọ̀dàn kejì ni àwọn kìíní ìlú affect athlete 1 ni àwọn tó ṣe ìwádìí lórí ọ̀rọ̀ yìí ni wọ́n pè ní Divine Odúdúrú àfẹ́tù eléré lórí ọ̀dàn kejì ní Blessing Ọ̀kágbàrè ìwádìí tó dẹ̀ tó sún sọ́wọ́ wájú fi hàn wá wípé àwọn tó ṣe kéèsì yẹn wọ́n ní pé therapist kan bẹ lórílẹ̀‐èdè United States of America orúkọ rẹ̀ ń jẹ́ Eric Lira yẹn ìyẹn ní January 12 ló gbé kínní yẹn jáde tó gbé ẹjọ́ síwájú United States Department of Justice tó dẹ̀ ṣàlàyé fún wọn pé òfin yìí ní Tokyo 2022 Games ó ti kọ́kọ́ affect àwọn èèyàn pé jọ ń pé lára àwọn nǹkan táwọn eléré ọ̀dàn yìí tí wọ́n lò àwọn nǹkan tí wọ́n ti fòfin dè wà ń bẹ̀ ṣáàdẹ̀gbàgbé ti Blessing Ọ̀kágbàrè wípé òun gan alára 10 years ban ni wọ́n kọ́ fún un later wọ́n tún wá sọ di 11 ó rí i pé arábìnrin ó lè má láǹfààní àti kópa mọ́ lórí ọ̀dàn fún orílẹ̀-èdè Nàìjíríà tó dẹ̀ jẹ́ pé FBI náà tún bá wọn dá sí wípé ní orí fóònù Blessing Ọ̀kágbàrè wọ́n rí text message tó fi hàn wípé àwọn ẹni yìí sọ̀rọ̀ nípa oògùn tí wọ́n ti fòfin dè tó dẹ̀ jẹ́ wípé wọ́n dẹ̀ gbà sọ́wọ́ láti lò mára nǹkan tí wọ́n fi gbáradì ṣé kò sí ṣíṣe kò ṣàìṣe àwọn ẹni yìí báyìí ajé ìbàjẹ́ wípé bóyá lóògùn tí wọ́n ti fòfin dà lóògùn olóró láti fi kún agbára ẹni láti lè tàbí ọbẹ̀ lórí ọ̀dàn mo rí wípé kì í ṣe fọ́ọ̀tì wọn nìkan fọ́ọ̀tì federation wà ní orílẹ̀-èdè Nàìjíríà tó gbé tí federation bá mọ nǹkan tí wọ́n ń ṣe dáadáa àwọn eléré ọ̀dàn yóò yẹ kí wọ́n ó mọ́nítọ̀ wọn débi wípé ní tí wọ́n ń jẹ ní tí wọ́n ń mu ẹ tí wọ́n bá mọ̀ torí pé ọdún 4 la mọ̀ kí eléré orí ọ̀dàn fi máa ń gbáradì kó tó lọ sí Olympics adẹ̀rí orúkọ Nàìjíríà àti flag àti àwa òun náà ni wọ́n ń gbé tó ń fẹ́lẹ́lẹ́ lókè ní ìsìn báyìí tí ìrẹ̀ ṣẹlẹ̀ rí pé gbogbo bí táwọn eléré orí ọ̀dàn ọmọ Nàìjíríà bá lọ òun náà ni wọ́n fẹ́ máa suspect wọn tí wọ́n mọ̀ fura tí wọ́n ju bó ṣe yẹ lọ láì ṣe pé bóyá wọ́n gbé oògùn olóró so ibi tọ́rọ̀ yẹn wà nìyẹn ó ṣeé ṣe kí Divine ìsìnbáyé kó fojú winá àìmọ́lẹ̀ kópa fún bí ọdún 6 ìyẹn sí 12 ọmọ ọdún mélòó yóò wá dín nígbà náà yóò ti lé ní 32 years ní 32 years kí ló tún fẹ́ ṣe mọ́ ayẹ́gbẹ́ yóò lọ ọmọ ọjọ́ kò jẹ́ ni kì í ṣe èyí tí ó bójúmu fún federation lórílẹ̀‐èdè Nàìjíríà kì í dẹ̀ ṣe èyí tó bójúmu fún àwọn akópa tó jẹ́ eléré orí ọ̀dàn ìpínpín ìdí èèyàn àwọn ń ṣe lónìí yẹn yóò máa affect àwọn ọmọ léńjeléńje mi tó ń gbìyànjú láti di eléré orí ọ̀dàn lágbàáyé. Ọ̀gbẹ́ni Olúmíkò mò ń bọ̀ náà mò ń bọ̀ ẹ wà lórí làsíbẹ̀ mò ń bọ̀. òye gbàgbàgbà Rivers United wọ́n ti gbéra láàárọ̀ nítorí pé
ṣe é mọ̀ pé lópin ọ̀sẹ̀ yìí bákan náà wọ́n mọ lórí ọ̀fẹ́ àtàǹfààní láti mọ gbá ìfẹsẹ̀wọnsẹ̀ tiwọn nígbà tó bá ń kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Diabis Norris ní ọjọ́ 12 oṣù kejì yìí kan náà láàárọ̀ òní ní aago 10:00 ó kù belenja wọ́n ti gbéra lọ síbò nìyẹn Congo Brazzaville níbi tí wọ́n ti gbá ìfẹsẹ̀wọnsẹ̀ náà wọ́n ti gbéra lọ síbẹ̀ ó yá mi ò ní fi yẹ́ sàfàtì Anthony Joshua ọmọ wa abẹ̀sẹ̀kù bí òjò gírí ni òun náà ti sọ tiẹ̀ ó ní gbogbo ipá àti agbára mi sẹ́ mo sì ń padà bọ̀ sínú boxing ring torí pé tó bá di ọjọ́ kìíní oṣù kẹrin ọdún yìí kan náà ní O2 Arena òun àti Germany Franklin làwọn méjèèjì wọ́n tún jọmọ jà padà ṣẹ́ẹ̀sì gbàgbé wípé 2020 lọ́hùn òun ló ti jà kẹ́yìn 2020 yìí kan náà Alexander Usyk ó bójú ẹ̀jẹ̀ láti ìgbà náà wá ló ti ń lórí ọ̀fẹ́ àtàǹfààní àti máa gbìyànjú ni ó tún padà sí winning race padà gẹ́gẹ́ bó ṣe jẹ́ Olúmikòdà akínyìn lẹ́ẹ̀kan ṣe kó látàárọ̀ sà. ẹ já bọ́ sórí ọ̀rọ̀ nípa Cristiano Ronaldo torí lọ́wọ́ ìbáyìí tá a bá ní parọ́ bẹ́ẹ̀ bá délé epo dénú ọjà ọ̀rọ̀ CR7 náà ń sọ ẹ já wo àná ó ti ní àkọọ́lẹ̀ 51 hat-trick fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó ti ń gbá bọ́ọ̀lù fún adẹ̀ ti ṣe àkàálẹ̀ àti àtúpalẹ̀ rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan tá a bá ń sọ nípa career goals fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù bákan náà ó ti nígbà tí Ronaldo decide láti lọ sínú ikọ̀ ànàṣà ọ̀pọ̀ pé ó máa cheap tó bá kọrí síbẹ̀ wọ́n ní bí wọ́n bá ń dàgbà ọmọ yógun jà ní ìbáfún bàbá fẹ́ yógun jà náà ní yógun jà yẹn kò tún wá ṣe kí ni kò tún wá dúró lásán torí pé kí ni rẹ́kọ̀dù tún tẹ̀lé ká. ni yóò tún mọ lówúra sí i so Ronaldo gbìyànjú bákan náà ká kí àwọn físíò rẹ̀ bẹ́ẹ̀ni àti àwọn tó dáná fún un torí gbégbà tó ẹsẹ̀ débẹ̀ àrí tó fi announcement síta wípé òun wá físíò òun dẹ̀ tún wá ẹni tí ó lè mọ dáná fún àwọn èèyàn wò pé Cristiano Ronaldo ẹni tó di dàgbà tó báyìí sẹ́yìn fẹ́ sọ fún òun wò lẹ́yìn tí ń dáná tẹ́lẹ̀ ní no torí pé country tó wà temperature bẹ̀ yàtọ̀ a rí pé lánàá ní ìsìn báyìí nígbà tí wọ́n gbá bọ́ọ̀lù yẹn wọ́n pe kíní kan yín low cost àwọn kòkòrò tí wọ́n jókòó a rí pé àwọn tí ń ya wọ fídì a rí olùyànnà náà eré ìdárayá àwọn kan tí ń sọ pé àjọ ń gbé góò Ronaldo tó gbé atẹ́gùn àwọn tí ń yẹ wọlé bóyá góò rẹ̀ lọ jálẹ̀ agbọ́n níbì kan nínú góòlù làwọn tí ń wá yàgò fídì so kò lè mọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kódà àwọn táwọn àtàwọn ń mọ̀ láǹfààní àti dúró de Messi gan bóyá yóò tún change mind ẹ̀ láti máa sign one last contract tó kù ní PSG kó náà lè bá wọn bọ̀ ní Saudi ó lè jẹ́ pé ibi tí ayé fẹ́ sún sí nìyẹn pẹ̀lú bọ́ọ̀lù àwọn àgbọ̀jẹ̀. ó dà ní pápápá ló ní pàjáwìrì torí pé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea àti Thiago Silva agbábọ́ọ̀lù wọn lọ́wọ́ ẹ̀yìn wọ́n ti agree láti fẹ́ iṣẹ́ lójú sí di oṣù kẹfà ọdún 2024 ṣé wá rí àdéhùn eléyìí lórí stage tán wà báyìí verbal agreement náà ti wà ìyẹn ni pé àdéhùn ẹlẹ́nu kò tí ì wà rétí kó wà official ẹ já wo ìgbésẹ̀ Thiago Silva pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea.
kí Chelsea máa kí wọ́n má délé kí wọ́n fún Thiago Silva ní nǹkan tó bá fẹ́. torí pé ẹ jẹ́ ká wo kíní dáadáa nígbà tí ilé dá nínú ikọ̀ Chelsea ó tilẹ̀ jẹ́ kó bá àwọn agbá ẹ̀yìn wọn nínú ikọ̀ Chelsea á rí pé wọ́n tàbí ọbíọ́ tó bákan náà wọn à ṣe dáadáa tó torí pé nínú ikọ̀ PSG tó ti ń bọ̀ á rí pé ó ti làmìlaka lóòótọ́ ìdíje Champions League ló kù fún tí kò láǹfààní àti gbàgbà ńgbà tó dé Chelsea kí ló ṣe ń kọ́ ó bá wọn pín bẹ́ẹ̀ á dẹ̀ rí pé ńgbà tí à ń jẹ wọn òun náà ni wọ́n rí lẹ́yìn tó dúró ṣebí Christensen wà ń bẹ̀ ṣé báwọn agbábọ́ọ̀lù míì náà wà ń bẹ̀ tí wọ́n tò sẹ́yìn Chelsea àmọ́ tó máa ní kẹ́ lọ mú best defender wá ní Chelsea for the past 2 seasons báyìí Thiago Silva làwọn èèyàn máa dárúkọ bó tilẹ̀ jẹ́ kó ti dàgbà lóòótọ́ tó ti lé ní 30 tó jẹ́ ìrírí bẹ́ẹ̀ ní wípé gbogbo nǹkan tó bá béèrè pátápátá ẹfun torí wípé yóò máa motivate àwọn agbábọ́ọ̀lù nínú ikọ̀ Chelsea àwọn defenders tuntun àwọn bèbí àṣìlè gangan tí Chelsea ẹsẹ̀ rà ní ìsìnbà ta ni ó máa fún wọn ní instruction bí tí wọ́n position ara wọn sí tí wọ́n bá ṣe mistake ní during the game ta ni ó ṣàlàyé fún wọn ta ni coach ó fi ṣe example so kì í ṣe pé bẹ́ẹ̀ gbogbo ìgbà náà ni ó máa láǹfààní àti wọlé torí pé kí ni àdìpé Chelsea prepare fún future ìyẹn ọjọ́ iwájú torí ẹ̀ náà fi ń ran àwọn agbábọ́ọ̀lù tí ètò tí wọ́n sún mọ́ra wọn àmọ́ àbálọ àbábọ̀ ẹni tó bá ti ṣe kí ni wọ́n ní irin kẹ́ni lè ṣe míì ni torí pé nígbà òjò ó dúró tì wọ́n nígbà ẹ̀rùn ó dúró tì wọ́n kán ebi 1 year contract lásán ni kán fún kì í ṣe pé bẹ́ẹ̀ wọ́n fẹ́ fún ní contract yóò jẹ́ kó dúró pa bí àwọn Milan kankan sínú ikọ̀ àbí Henderson sínú ikọ̀ Liverpool ẹyọ kan péré ọdún kan ni àfilikóta bákan náà àrígbẹ́ extension náà ni wọ́n fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọlọ́mọ ti ń dìmáàdì pé kóun lọ sínú ikọ̀ Barcelona wọn fílẹ̀ tán ní ìsìn báyìí ọlọ́mọba yín ṣe gbogbo ìgbà tí James tó bẹ̀rẹ̀ sí ní injury tó agbá ẹ̀yìn wọn ní apá ọ̀tún á rí i pé òun náà ni wọ́n ń pè wọlé tó dẹ̀ tún padà gbábẹ́ Balógun tẹ̀lé Balógun tíìmù gan ní kejì òun náà tún ní Thiago Silva so àgbà ọ̀jẹ̀ ní tó bá fẹ́ ní contract rẹ̀ kí Chelsea lè fún. ẹ já wo bí nǹkan ṣe ń lọ fún Pierre-Emerick Aubameyang agbábọ́ọ̀lù kan ti Chelsea àwa ti ń gbọ́ fúnni pé inú kan ti LAFC nínú ìdíje ti MLS ní Amẹ́ríkà lọ́nà ló fẹ́ lọ ẹ já wo bọ́n ṣe ń fi ògo àbí ká sọ wípé bí òun gángan ṣe ń fi ògo ara rẹ̀ yíyè pẹ̀ ìyẹn Aubameyang. Aubameyang Pierre-Emerick Aubameyang ó fi ògo rẹ̀ ó fi ń yí pẹ̀ ebi ò dẹ̀ bú ní orí bú torí wípé ó lè jẹ́ wípé olúyoko rẹ̀ ìyẹn agent tó ní kì í ṣe agent tó dáńtọ́ tí player bá ti ní agent gidi òun náà ni wọ́n lọ́ mọ́ fi bẹ tíìmù káàkiri ó kọ́ lọ sínú kọ́ Barcelona tó yẹ pé kí mo sọ́ọ̀rì láti sọ eléyìí tó yẹ pé wọ́n hùwà bíbà tí èèyàn mú agbábọ́ọ̀lù èèyàn mú wọn lẹ́rú lórí pé tẹ́ bá wo àwọn agbábọ́ọ̀lù tí wọ́n rà nínú ikọ̀ yẹn ẹni bí wọ́n ṣe ṣe pẹ̀lú Luis Suarez pẹ̀lú gbogbo ọdún tó fi sìn wọ́n tó ẹni bí wọ́n ṣe ṣe pẹ̀lú Memphis Depay pẹ̀lú gbogbo ọdún torí pé òun ni wọ́n rí tó ń gbé wọn nígbà yẹn òrí ìyàwó kọ̀ ìyálé ni wọ́n fi ṣe nígbà tí Ronald Koeman wà bẹ́ẹ̀ ó mú wá gẹ́gẹ́ bí ọmọ ìyá rẹ̀ láti inú Dutch football league àdẹ̀rí pé bọ́ọ̀ yẹn gbéra kò pẹ́ tí wọ́n ti lé agbábọ́ọ̀lù yẹn lọ ti ṣe padà dé káàró pé ẹni tó ń gbé wọn gẹ́gẹ́ bí striker lọ́wọ́ wájú wọ́n tún fún un lágbàntẹ́jì ṣùgbọ́n wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ́ǹkì ẹ̀ so bákan méjì lọ̀rọ̀ yẹn Aubameyang kò ní ẹ́jẹ̀ǹtì tó dáa torí ká ló bá lẹ́jẹ̀ǹtì tó dáa ni lẹ́yìn misbehaviour rẹ̀ nínú nǹkan Arsenal tí àtẹ̀kàtì ní pé kó máa lọ yẹn ó yẹ kó sóbà kó farabalẹ̀ kó yẹ pé ìyókù eré tó kù lẹ́sẹ̀rẹ̀ tó fẹ́ fi sá kó kàn lọ fi gbá easy football bí àwọn Olivier Giroud nínú líìgì ní tó bá rọ̀ díẹ̀ sí ni so á rí pé ní ìsìn báyìí ó ló ń ṣe wàhálà pé òun wá klọ́ọ̀bù kiri Chelsea lẹ́tù ti fi sí condition wípé tó bá ti rí klọ́ọ̀bù mọ́ padà wá síbi torí tó bá padà wá síbi ò lè láǹfààní láti máa wọ sẹ́ẹ̀tì padà àti tó bá fẹ́ jókòó sí bẹ́ǹchì lókù ṣé níbi tí ó wá bá ìgbésẹ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá rẹ̀ dé ṣé yóò wá jókòó pa sórí bẹ́ǹchì gbogbo nǹkan mọ̀ gbowó lásán ni ó dẹ̀ sọ pé wà nínú àlá òun láti gbá bọ́ọ̀lù ní Madrid ìgbà tí Madrid ò sáìn ẹ̀ ó lọ sọ opponenti ó lọ fọ́ opponenti ó dúró ti Barcelona tó ló dúró ti ní ìsìn báyìí wọn bu ìkú ìsọwọ́ gbá bọ́ọ̀lù rẹ̀ wọ́n tà ẹ̀ padà fún Chelsea so bíbá tó ń bọ́ lójú kòkòrò bákan méjì ní inú yìí ìdíje MLS yẹn náà yóò padà lọ o torí pé kí ni kò sí tíìmù tó bíìdì fún ní ìsìn báyìí ní Europe àti ìyọgbọ́n bì kankan so wọn àfẹ́ ọ nílùú wọn ló ń darí tó bá darí tán ta ni ó bọ̀ gbé. ọ̀dà kò ní bàjẹ́ pápápá kó tó di pé àmọ́ ń lọ ẹ jẹ́ wo àṣekágbá ìdíje ti Club World Cup tí wọ́n gbà lópin ọ̀sẹ̀ Al Hilal àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid Anthony Taylor àgbáwo tí máa ń dijú fọ́n fèrè nínú ìfẹsẹ̀wọnsẹ̀ díje líìgì tilẹ̀ Gẹ̀ẹ́sì ní ó rí fa fáínà náà bó ló ṣe fẹ́ jẹ́ kí lẹ́yìn expect látọwọ́ Anthony Taylor. Tẹ́ni expect látọwọ́ Anthony Taylor ni wípé àwọn èèyàn ó lòdù káàdì àyìnrín tí ó pọ̀ ní. yellow card kódà àwọn ò fi pe mọ̀lẹ́bí wọn pé lórí fíìdì gan ọgbà àwọn tí ń jẹ̀bi díẹ̀ o torí pé bí ó ṣe rí nìyẹn torí pé a ti mọ ìsọwọ́ kan fèrè rẹ̀ torí pé nínú ìdíje English Premier League ló ti wá nǹkan kékeré ló máa ń fa foul tó bá ti mú fèrè lọ́wọ́ tó yẹ pé tó bá ti wọ́ ọ̀nà ẹ̀ lẹ́ẹ̀kínní ẹ̀ẹ̀kejì lẹ́yìn ẹ̀ẹ̀kejì kì í gbójú yóò tẹ̀ káàdì so ìyẹn dẹ̀ fi hàn wípé tíìmù tí ara wọn ò bá ti balẹ̀ jù àwọn náà ni wọ́n ò gbà káàdì wọ́n wá lè mọ́ ju mẹ́rin lọ ó lè mọ́ ju márùn lọ tí wọ́n bá yìí kó géèmù pátápátá torí pé kí ni tíìmù yẹn wọn
wọn ní ṣe kí ni wọn ní bẹ́sù bẹ̀gbà pẹ̀lú ikọ̀ Madrid èyí tẹ́bi kan rí mẹ́rin pé Madrid ní quality tó tayọ ju àwọn opponent wọn lọ so mo rí bí àtọ́ pé easy right ló jẹ́ fún Madrid torí pé kí ni Benzema kò tí ì rẹ̀ àti pé à ń yọ ọgbọ́n lẹ́nu jọ́mẹ́ta gbé Don Carlo Ancelotti tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá wọn ó ṣeé ṣe kí àwọn tó ń bá sọ̀rọ̀ negotiation lórí pé kó gba iṣẹ́ Brazil ó ṣeé ṣe kó gba iṣẹ́ Brazil tó bá dẹ̀ máa fẹ́ gba iṣẹ́ Brazil á fẹ́ fi ẹ̀yẹ kan kúrò ní inú ìkọlù blancos yẹn rí àmàdí so eléyìí báyìí yóò ti ṣàlàyé fáwọn agbábọ́ọ̀lù rẹ̀ wípé kí wọ́n mọ̀ mí sí trọ́fì eléyìí báyìí ara trọ́fì kan lè àdìmọ́nù kábínẹ̀tì wọn ni ǹjẹ́ wọ́n lè láǹfààní àtìgbà ju àwọn tíìmù tí wọ́n fẹ́ fèsì lọ nítorí tí wọ́n rí bẹ́ẹ̀ ni wípé ọ̀pọ̀ àwọn agbábọ́ọ̀lù tí wọ́n wà nínú kọ Madrid báyìí wọ́n kéré 8 grade wọ́n súnmọ́ra wọn so ó wà nínú arígbé wà nínú ìṣọ́ agbábọ́ọ̀lù wọn pé wọ́n ṣàfẹ́ sáré achieve pápápá kó tó di pé kálukú bẹ̀rẹ̀ sí ní mọ̀ dàgbà àti báwọn àgbọ̀ ọ̀jẹ̀ tó wà wájú wọn àti ìmọ̀ player tí wọ́n fi replace Benzema ní ìsìlá contract ẹ̀ máa tán ní sọ́mà wọn ọ̀dẹ̀ tí ìbẹ̀rẹ̀ discussion new contract pẹ̀lú wọn ọ̀dẹ̀ tí ìmọ̀ agbábọ́ọ̀lù tí wọ́n fi replace ẹ̀ so òun gan afẹ́ finish well nínú kọ Madrid just in case tí wọ́n bá ní renew contract ẹ̀ so kò sí ṣe kò sáì ṣe Madrid àjáde tán fún géèmù yìí níṣẹ́. Madrid àjáde tán fún géèmù ni ọ̀gbẹ́ni Mike Halim Olúmikò a ní fi yín sàbàtì ẹjá máa yọ̀ǹda yín torí àkówà fún tòní a tún pàdé lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ ẹ ṣeun gan bami kò ní bàjẹ́. ẹ ṣeun gbogbo Ìbàdàn bó ṣe ń lọ là ń tẹ̀lé o. ẹ ṣeun gan kò ní bàjẹ́. ó yẹ gbàgbàgbà 07047000911 ojú òpó nìyẹn. ìpẹ́gbẹ́ agbábọ́ọ̀lù Atletico de Madrid wọ́n ní sẹ́ ẹ fẹ́ gbọ́sẹ̀ òótọ́ ni àti gbọ́ wípé ikọ̀ ti Barcelona àwọn gangan náà fẹ́ rà Inigo Martinez agbábọ́ọ̀lù Athletic Bilbao lọ́hùn ṣe é rí ọmọdé yìí tó bá ti ń dijú 30 ọdún tá a wà nínú ẹ̀ gangan òní ó wà ní ìpele ọlọ́fẹ̀ẹ́ tó ní Gẹ̀ẹ́sì ń pè ní free agent àmọ́ agent ẹ̀ olúyòkó ẹ̀ ó ní tí ó bá kú ní Bilbao sẹ inú kan ti Barcelona ibẹ̀ gẹ́gẹ́ ló fẹ́ lọ kò lọ síbòmí gẹ́gẹ́ bó ṣe ń gbé sí mi létí. ìkú ẹgbẹ́ agbábọ́ọ̀lù AC Milan wọ́n láti wà lórí ẹ̀sẹ̀ àmọ́ tí ìkú mbẹ́ Ọlárin Balógun ni agbábọ́ọ̀lù kan ti Arsenal òótọ́ ni pé lóun ló lọ sí nínú ikú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Rennes ní ìdíje ti French Ligue 1 lọ́hùn wọ́n ní ju gbogbo ẹ̀ lọ àwa náà fẹ́ gbìyànjú ni ká lè bá gbé lágbè tán ká gbé mọ́ wọn lọ́wọ́ ọjọ́ ń lọ wẹ́rẹ́dìwẹ́rẹ́ 07047000911 07047000911 olójú òpó náà. Gianluigi Donnarumma àmúlé ló ń jẹ́bẹ̀ nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Paris Saint-Germain lọ́hùn ó ní lóòótọ́ ni pé òun ti drop form àmọ́ òun ò wọ́rì torí pé ẹni tí ò bá ti kú kò lè fẹ́ẹ̀lì gẹ́gẹ́ bó ṣe jẹ́ torí pé lọ́wọ́ yìí Gianluigi Donnarumma ìmúlé rẹ̀ ó ti jò díẹ̀ hello mo kí yín akúndé àsìkò yìí hello wọ́n já kó mbẹ́. ọjọ́ ti ń lọ 07047000911 07047000911 ni ẹ̀jẹ̀ mọ́ lọ fún tòní oníyẹn ṣe ọlọ́bẹ̀ ṣe tó bá tún di aago 11 ọ̀la bákan náà àtúnjọ mọ́ pàdé ní gbogbo Chelsea mo kí yín gbogbo Arsenal gbogbo Man U Man City Liverpool gbogbo Barcelona gbogbo Madrid ìpè kan ṣẹ́jú ẹ̀ ló ṣe ti wà ń bẹ̀ ló. ojú òpó yẹn ṣe bákan ẹjẹ́ mọ̀ lọ fún tòní Olúṣọlá Alábí Mr Dialogue ló kọ́ mi Àdìgún Òòṣà ìjọba sport káàkiri àgbáyé káfàtà Ganla sport lẹ́yìn ètò lórí Facebook page mi lọ́hùn ìjọba sport wà ní lórí Twitter TikTok àti Instagram ìjọba sport wà náà sì ni ó yẹ jí másùn gbẹ̀sẹ̀ máa má jẹ́ kẹ́tù kan náà góòsì ẹlẹ́sẹ̀ bye for now ó dọ̀la Jumat Mubarak.